DAMJAY TV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà ẹ subscribe sórí ẹ kẹ́ríran wò. a ò ní fojú wa rí ní tí ò dáa. tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí YouTube DAMJAY TV ni ẹ kílíkì sórí ẹ lórí YouTube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ àwa kì í ṣe ṣá don't ever doubt it síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì DAMJAY TV ó máa ń tẹ́ẹ̀kì gan ni múvì lẹ fẹ́ wò ní tàbí fcd olórin ńláńlá bíi Life Olúayé K1 the ultimate tó ẹ máa wọn múvì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú erelu ọmọ ọgbọ́n kákadí ẹ̀ka dákẹ́ ni lórí ìkànnì wa DAMJAY TV bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. DAMJAY TV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà ẹ subscribe sórí ẹ kẹ́ríran wò. ẹni tá a wà pẹ̀lú wọn ṣe àtàdé Àfọ̀njá Ọláníyì Sanyeri bàbá wa kí lè expectation wa lè ní tẹ́ fi wà níbi tá a wà yìí lè ní kí lè expectation pé àwọn afẹ́ náà wọn àwọn náà fẹ́ win náà. expectation mi lè ní ni pé àwa catch fun ni àdẹ̀wà àwa pọ́n ọ̀gá wa lé ìyẹn Alhaji Taiwo Hasan Ogogo ọmọ kúlódò àwa pọ́n wọn lé pé àwọn tí àjọ fẹ́ play pọ̀ àwọn náà ṣe yàn kan lásán speaker ló organize team yẹn ìyẹn speaker Lagos State Honorable Obasa so mo dẹ̀ rò pé kò sí bí yẹn ṣe máa wà in midst of àwọn èèyàn gidi tí náà ò ní dùn. inú yín dùn púpọ̀ lẹ́nu. sá. mo nínú yín dùn púpọ̀ lẹ́nu. lágbára Ọlọ́run inú mi dùn gan ayọ̀ mi kún. níta ìṣẹ̀lẹ̀ ni ẹ mọ̀ pé ó ti wà lórí DAMJAY TV channel lórí YouTube àti lórí internet mo fẹ́ kẹ́ jẹ́ káwọn tó wà lé mọ̀ wípé bẹ́ẹ̀ lórí tó bá fẹ́ wò yín tó fẹ́ wo gbogbo àwọn artist kan lọ sórí DAMJAY TV channel. ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ máa bá wa wo DAMJAY TV ìyẹn lórí YouTube online television ni ẹ mọ̀ bá wọn kan ńláńlá pàdé ńbẹ̀ nǹkan tó dùn tó pójú owó àṣà ìṣe àti èdè torí akọ́mọlédè ni wa. Thank you, sir. Mo wà pẹ̀lú ọ̀gá mi kan alágbára náà ní tíátà náà ni Yomi Fash Lanso. Ẹ jẹ́ kán tún mọ̀ yín dáadáa dárúkọ yín fúlì kí wọ́n lè mọ̀ yín. Irọ́ o, ẹ ti bá dárúkọ mi. Wọ́n tún wọ́n máa lọ graphics ẹ fẹ́ máa iṣẹ́ rárá wọn lẹ́ni ni ẹlọ́kọ graphics ẹ bá dé studio ẹlọ́kọ graphics kò sí wàhálà Yomi Fash Lanso. Lẹ́ni kí lẹ́ expectation wa fún fúnfọ́ ilé ni. Torí pé kí ni àti rí first half second half là ń dúró de. Gbogbo tẹ́ ẹ rí yẹn gbàgbé akọ pé wọ́n ti bẹ́ mi sọ̀rọ̀ pé kí n má wọ field pé kí n má play wọn pé kí n bá play pẹ̀lú iná máa down lára wọn bó ṣe ń wo ni lọ́la àgbọ̀ tó bá lọ score ẹ̀kọ́ sí pẹ́lẹ́ máa wọlé a máa nà wọ́n pa bó ṣe ń lọ yìí ó sì ń dùn. All right, so DAMJAY TV channel mo fẹ́ kẹ́ ẹ ti kíni kẹ́ ẹ jẹ́ kán mọ̀ nílé pé òun ni kán ti máa wò ibẹ̀ ni wọ́n ti máa ṣe kíni wọ́n ti rí kíni yìí wò nílé àwọn tó wà lórí YouTube DAMJAY TV channel. Ẹ máa wo DAMJAY TV channel o ìbẹ̀rẹ̀ ti máa rí oríṣiríṣi tó jẹ́ ètò ìdánilárayá ìròyìn ní Yorùbá tó gbáfẹ́ tó dángájíá níbo tí wọ́n máa wò DAMJAY TV ni. Thank you.
gbàgbé ẹ̀ DAMJAY alálùbáríkà ni DAMJAY #1 olóríire ni DAMJAY TV channel alálùbáríkà ni nínú àwọn tí wọ́n lè bá dòwò papọ̀ téèyàn ò ní kábàámọ̀ láyé for any event tó bá fẹ́ ṣe ṣáàtúrà pé DAMJAY torí pé àkọ́kọ́ kámẹ́rà tó máa kó wá kámẹ́rà tó clear dáadáa ni àwọn òṣìṣẹ́ wọn náà tún wá rí àwọn alálùbáríkà èèyàn ni wọ́n yẹ wá ṣiṣẹ́ kan rojú DAMJAY gbogbo tó ayẹ kán mú báyìí ọ̀nà máa mú alálùbáríkà ni o èmi Alfulani mo support DAMJAY o mo dẹ̀ ṣàdúrà fún iléeṣẹ́ DAMJAY pé wàrà fáná o makana aliya. Thank you. I say baba. Football time gba lele novelty football time play lele fún Ogogo birthday. Kí ni expectation yín torí àti gba first half báyìí? Kí ni expectation yín fún second half? A máa nà wọ́n. Àkọ́kọ́ yẹn a bá wọn ṣeré. Òṣèré ni wá àkọ́kọ́ bá wọn fi yẹn ṣeré. Eléyìí ń sìn afẹ́jẹ́ kọ́mọ ẹ̀ pé gbogbo obì la máa ń kí sí. Tá a bá fẹ́ ṣe babaláwo a máa ṣe. Tó bá tún wù wá ká tún ṣe bí footballer tó máa ṣe bí footballer. Second half yìí òun lẹ́fi máa gbà pé footballer ni wá. Mo fẹ́ kẹ́ jẹ́ káwọn tó wà nílé mọ̀ pé DAMJAY TV channel ni wọ́n á ti rí lórí YouTube. Gbogbo ẹ̀ ń tẹ́ wà nílé gbogbo ń tẹ́ ń ṣe ń bì lẹ́ni tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí orí DAMJAY TV channel oníkẹ́ ti lọ wò ó. Ẹ má gbé kúrò mẹ́ o, that's your channel, that's my channel, that's our channel. Let's go, sir. Let's go.